mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé sọ́nà mẹ́ta. Ìsìláàmù mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé sọ́nà mẹ́ta. Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah Muhammad bin Abdullah wa ala alihi wa ashabihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aki ẹ̀yin ọmọ ya wa tí ẹ̀ ń gbọ́ wa láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àwa tí à ń sọ̀rọ̀ yìí a jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́. Àwa rí fọ́nrán kan èyí tó jáde ní kòpẹ́kòpẹ́ yìí. Àárọ̀ yìí lèmi rí aslunu, àárọ̀ yìí ni mo rí. Ó wá ṣe mí lè mọ̀ pé ọ̀kan nínú àwọn ọ̀dọ́ ìlú yìí Ògbómọ̀ṣọ́ ó jẹ́ ọ̀kan lára àwọn alátẹ̀lé Imam Yunus Tọ́làhá. Ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n ká má bàa bàsìkò jẹ́ torí pé ọ̀rọ̀ tó bá ní kìmí tó bá sì nímọ̀ nínú tó ṣe ṣàfitì sáwọn ẹni ìṣáájú ilẹ̀ yìí ó máa pọ́n bàbàrà lè yìí máa fèsì fún. Ṣùgbọ́n bí ó ṣe ń pín àwọn mùsùlùmí àtàwọn ọ̀rọ̀ yẹn sá pọ̀ gan-an tó láì ní bàsìkò jẹ́ màá. Ìsìláàmù mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé sọ́nà mẹ́ta. Ẹgbẹ́ ilé ìmú àwọn àyè òfin ní personality. Mùsùlùmí Ògbómọ̀ṣọ́, àní mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tá a lè identify gẹ́gẹ́ bí mùsùlùmí Central Mosque. Àní mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tá a lè identify gẹ́gẹ́ bí mùsùlùmí Àfin. Àní mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tá a lè identify gẹ́gẹ́ bí mùsùlùmí àyè kátà ń pè ní Al-Madina Ògbómọ̀ṣọ́. Ní àyè kátà ń pè ní Al-Madina Ògbómọ̀ṣọ́. Ní àyè kátà ń pè ní Al-Madina Ògbómọ̀ṣọ́. Irọ́ ni àlóòótọ́ jẹ́ wa. Mọ̀ n pé táwa ó sọ ní pé tòótọ́ ni. Mùsùlùmí tá a identify gẹ́gẹ́ bí mùsùlùmí Central Mosque amúlórí wa. Ó sì jẹ́ olórí tó ṣe wípé àti mùsùlùmí Àfin àti mùsùlùmí táàsọ̀ wípé wọ́n yìí bá yàrá wọn àṣàdìmọ̀díyà. Mo kò sẹ́ni tó lè lọ ara rẹ̀ kúrò lábẹ́ pé ọwọ́ mi ń bẹ lábẹ́ yíyan olórí. Àti mùsùlùmí táàsọ̀ wípé wọ́n yìí bá yàrá wọn àṣàdìmọ̀díyà. Mo kò sẹ́ni tó lè lọ ara rẹ̀ kúrò lábẹ́ pé ọwọ́ mi ń bẹ lábẹ́ yíyan olórí. Àti mùsùlùmí táàsọ̀ wípé wọ́n yìí bá yàrá wọn àṣàdìmọ̀díyà. Mo kò sẹ́ni tó lè lọ ara rẹ̀ kúrò lábẹ́ pé ọwọ́ mi ń bẹ lábẹ́ yíyan olórí. Kò sẹ́ni tó lè lọ ara rẹ̀ kúrò mẹ́. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run mo wà nínú sí ìyẹn dáadáa látòkè tí sórí dé nítorí. Tí a bá wọ́n wo, àwọn ní pé ìpín sọ́nà mẹ́ta àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ yìí ó ti gba agbára lọ́wọ́ wa. A jẹ́ pé nínú àwọn olórí ta ni wọ́n pín sí mẹ́ta yìí dandan yẹn nìkan láàyàn tí gbogbo èmi àtẹ̀yìn fọwọ́ sí tí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ sì pariwo ní Central Mosque yìí nígbà yìí pé àfaramọ́. A jẹ́ pé ìpín kejì àti ẹ̀jẹ̀ sọ pé ìpín kejì lórí tiwọn torí bá a lè identify pé lágbájá báyìí lórí ìpín kejì. Ìpín kẹta ló lórí, ìpín kẹta ló lórí, ìpín kẹta ló lórí. Àwa ń pe àwọn olórí ìpín kejì àti ìpín kẹta. Àwa ń pe àwọn olórí ìpín kejì àti ìpín kẹta. Àwa ń pe àwọn olórí ìpín kejì àti ìpín kẹta. Àwa ń pe àwọn olórí ìpín kejì àti ìpín kẹta. Ẹgbẹ̀rún olówó ọba gẹ́gẹ́ bí àwọn àlífà gẹ́gẹ́ bí àtúndà ìlú Mùsùlùmí bó ṣe bẹ̀rù olówó ọba nípa ìdájọ́ tó wáyé nígbà ayé Uthman ibn Affan. Eléyìí torí pé ń fi àjọ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni bá níra yín sí pé èyí lọ tèmi kọ̀ọ̀kan nìkan ẹgbẹ̀rún olówó làwọn tí wọ́n tẹ̀lé lọ. Torí pé ń fi àjọ àwọn olùdámà á ìṣọ̀kan. Torí bí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ìkẹ́ dúró nínú àwọn tó pín wa ẹ tètè padà. Torí bí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ìkẹ́ dúró nínú àwọn tó pín wa ẹ tètè padà. Torí bí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ìkẹ́ dúró nínú àwọn tó pín wa ẹ tètè padà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì fà wá létí o. Ànábì ní man ra'a min amiri shay'an. Ànábì ní ẹni tó bá rí àìdá kan lára olórí wọn pé ìmáàmù wa ṣe mistake. Ìmáàmù wa ilé ìtúnṣe yìí tó sì fẹ́ sí mo báyìí. Ànábì nípa ìyẹn ṣe ẹni yẹn kó ṣe sùúrù. Fa innahu man farraqa al-jama'a torí pé ẹni
kúrò nínú fi apá ìjọba ojú tí ọmọ níka fi ga jura wọn lọ. Anẹ́bẹ̀rẹ̀ fa náà já tẹ́ni náà bá ilé kú. Anẹ́bẹ̀rẹ̀ fa mi tẹ́tẹ́ mú jẹ́ ìrìyà yóò kú sí ìwòjà ìrìyà. Tí ọba fẹ́ kú sí ìwòjà ìrìyà ẹ̀yin tẹ́ wà ní part 2 and part 3. Tí ọba fẹ́ kú sí ìwòjà ìrìyà ẹ̀yin tẹ́ wà ní part 2 and part 3. Tí ọba fẹ́ kú sí ìwòjà ìrìyà ẹ̀yin tẹ́ wà ní part 2 and part 3. Bẹ́ẹ̀ bá ṣe directly ní orúkọ indirectly ẹ tètè dára ní padà káàkiri àwọn ọlọ́run tó lé. Sunna wọn náà ní ahlul athar, ahlul hadith, ahlul aqida, àwọn tí wọ́n fi lè lákùúdà. Àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà mò ń jẹ́ ahlus sunna bi'tibarihi al-khas. Kò túmọ̀ sí kọ́lẹ́yà wà náà ń gbà ní èdè já sínú fídíò. Nítorí pé ká ní olóró kí wọ́n náà tó lọ sọ̀rọ̀ ẹ̀ lórí mídíà ni o. Nítorí pé ká ní olóró kí wọ́n náà tó lọ sọ̀rọ̀ ẹ̀ lórí mídíà ni o. Nítorí pé ká ní olóró kí wọ́n náà tó lọ sọ̀rọ̀ ẹ̀ lórí mídíà ni o. Ká ní olórí kí wọ́n náà tó lọ síra ẹ̀ lórí mídíà ni o. Tọwọ́ sì gbádẹ́ ẹ̀sìn gbádẹ́ sí náà. Máa tẹ̀lé tẹ́tẹ́ tá a bá sọ pé olórí lọ́jà mùsùlùmí náà nílùú náà. Olórí ọkọ̀ ní dàpọ̀ olórí Islam. Tàbí ìtàlẹ́ àwọn mùsùlùmí lọ́wọ́ sọ́dọ̀ níta ni. Táàní olórí àwọn mùsùlùmí lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ sọ láàrin. Ìmọ̀mù pọ̀ ẹ̀sìn dákọ̀ wà. Dr. Yunus Tọ́lá Olúṣílẹ̀ Ayílẹ̀ the second the grand chief imam of the Provincial land. Ọ̀gá torí mo sọ àkóyọ wọ́n lẹ́yìn ní àwọn ọmọ ọ̀rọ̀ kábí náà lómi rẹ̀ sẹ́bílá bóyá lè kábí rẹ̀ asọ̀rọ̀ lórí lánàá Islam káfí lè lórí lánàá Islam mùsùlùmí lè lórí lánàá Islam. Ṣùgbọ́n táwọn sọ̀rọ̀ lórí wa nínú ìlú tọ́ ẹni tó wọn bá fi ṣòro ìlú ẹ náà lágbà rẹ bàtà kú lágbà àti ṣẹṣẹ yá a sì máa fóònù náà lọ́wọ́ rẹ̀ lọ́nà tí wọ́n ti Islam rẹ̀ fún wa tó ní àpò olóòtú kọ̀ǹtò àwọn Islam olóòtú jẹ́ káàbì fóònù wo àwọn olóyè ọ̀rọ̀ ẹ̀sìn ìmáàmù olórí wa fóònù àdìláwọn olórí ní sí báyìí láwọn ní ṣẹ́ẹ̀tì wa olórí ẹ̀kúṣẹ́ mùsùlùmí a sì mọ̀ bọ̀wọ̀ ní òdiwọ̀n tí Islam ti wá kọ́ wa. Olórí wọn gbogbo Nàìjíríà ní ṣe mùsùlùmí ni àwọn náà á lọ bọ̀wọ̀ lódiwọ̀n tí Islam ní mùsùlùmí bẹ́ẹ̀ sì bọ̀wọ̀ rẹ̀. Ní ìsinmi ìjọba yìí tàbí lórí ìjọba yìí. Fẹ́ sọ lẹ́kọ̀ọ́ ni. Dr. Wahideen Ibrahim Salahuddin Onititira, the Grand Mufti of the Provincial land. Torí náà wọ́n wá lò pé. So láì ní básìkò jẹ́ màá fẹ́ kí àwọn ustaz wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi ní tí wọ́n rí sí ọ̀rọ̀ yìí ná kó tó di pé àwọn ọ̀rọ̀ àtàwọn àlàyé èyí tí ó bá máa tẹ̀lé yóò máa tẹ̀síwájú bi'idhnillahi ta'ala. Assalamu alaikum. Bismillah wa salatu wa salam ala rasulillah. Jazakumullahu khair. Ọ̀rọ̀ tí wọ́n sọ bí wọ́n ṣe wí ọ̀nà lórí ọ̀rọ̀ yẹn a gbọ́ awuyewuye rẹ̀ ní bí ọwọ́ ìrọ̀lẹ́ àná ni àmọ́ nígbà tí ó fi di ní ọwọ́ àárọ̀ yìí aláwọ̀ ní kí àwọn ẹ̀yà kí wọ́n rí ntí àwọn àáfàá yìí tí wọ́n jókòó jọ sọ kí wọ́n fi tó wa létí mo gbọ́ ó kúrò ní pé ní mi gbọ́ tí wọ́n bá fún yàn ní làbárì nípa nǹkan èèyàn gbọ́dọ̀ gbìyànjú kó rí wípé òun gbọ́ bí kinní yẹn ṣe rí gangan aláàsì ní kí ayé rọrùn àfi tí wà gbọ́ àwọn ọ̀rọ̀ yìí àwa fẹ́ kàmá sí abẹ́ àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àkọ́kọ́ ni wípé àfáà tí ó sọ̀rọ̀ yìí
òun gangan kọ́ ni a ní ìbúrọ̀ sí tí ìbá ṣe àwọn àfáà tó jẹ́ sí wípé wọ́n yìí ṣe àfáà lásán wọ́n kí ó gba sàtífíkẹ́tì wọn bẹ ní kálẹ̀ ní ọjọ́ náà wọ́n sì ṣe ìkọ̀rọ̀rù tí àfáà sọ torí tí wọn ò bá ní ṣe ìkọ̀rọ̀rù rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni ó pé wọn jókòó òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ lé lórí níṣẹ́ ni ó yẹ kí tàlíkọ̀ wá lórí ọ̀rọ̀ tí àfáà sọ àmọ́ wọn ò ṣe tàlíkì kankan ó fi hàn wá wípé míà fi míà òun ni wọ́n gba ọ̀rọ̀ tí àfáà sọ wọlé àkọ́kọ́ nínú tí mo fẹ́ kà máa sí níbẹ̀ ni pé àfáà sọ wípé àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wọ́n pín sọ́nà mẹ́ta ní ti mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wọ́n pín sọ́nà mẹ́ta ní tí wọ́n fi pín wọn kò yé wa torí pé lọ́dọ̀ tàwa gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mùsùlùmí kan náà jẹjẹ ni wá ìnámalẹ̀ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mùsùlùmí kan náà jẹjẹ ni wá ìnámalẹ̀ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mùsùlùmí kan náà jẹjẹ ni wá ìnámalẹ̀ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mùsùlùmí kan náà jẹjẹ ni wá innamal mu'minuna ikhwa àwọn mùsùlùmí ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá tó bá sọ pé ní ọmọ ìyá làwọn mùsùlùmí kò túmọ̀ sí wípé gbogbo wa àjọjọ máa sọ̀kọ́ rí ibì kan náà àmọ́ mùsùlùmí ni wá a sì pín tó bá yẹ pé ní lódodo bá ní àwa pín ajásí wípé àfáà àti àwọn àfáà tí wọ́n bẹ níjókòó eléyìí jẹ́ atahdiyat tí a ní fún wa pé kí wọ́n jẹ́ àpàdé jọjọ jókòó fi ikùn lukùn kí wọ́n fi mímà ṣàlàyé fún wa wípé mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ wọ́n pín sí mùsùlùmí ààfin àwọn kan mùsùlùmí imam lọ́jàgbó àwọn tí wọ́n wà lórí déédéé àwọn mùsùlùmí kan bẹ tó yẹ pé ní Al-Madina làwọn fara tì sí wọn láwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà tí wọ́n pín sínú so lẹ́yìn èyí nọ́tọ̀ míì tí mo tún ní nínú ọ̀rọ̀ tí àfa sọ ó ní wípé àfa wọn kàáyà wọ́n sì kó ti hadith wípé ẹni tí ò bá akọni pé wọ́n ní ìmáàmù gbogbo wa la jọjọ wà níbẹ̀ nípa yíyan ìmáàmù irọ́ lélẹ̀ ẹ̀mọ̀ pé mo ní challenges irọ́ ni wọ́n pa èmi ò sí ń bẹ̀ mi àwọn máa ṣe yàn máàmù ọ̀rọ̀ máàmù ọ̀kàn mi ọ̀rọ̀ máàmù ọ̀kàn mi mi máa ṣe yàn máàmù ṣé ọ̀nà tá gbà yàn ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ wọ́n ṣe interview ni wọn ò ṣe interview tí màá gbọ́ pé wọ́n ṣe interview èmi ò mọ̀ kí náà ṣe ní interview èmi ò mọ̀ so kẹ́ ẹ máa fi tí ò ṣẹlẹ̀ rinlẹ̀ ilé ọ̀hún àbòsí ni wọ́n máa pè nínú mímá àbòsí ni wọ́n máa pè nínú mímá tó bá yẹ pé ní ọba wa rí bẹ́ẹ̀ a yẹ pé ní ẹja jókòó kẹ́ ẹ ṣàlàyé fún wa pé ìwọ wà ń bẹ́ẹ̀ abó ti gbàgbé ní báyìí báyìí ló ṣe wà ní ibẹ̀ nínú tó tún jẹ́ tí mo fẹ́ kà máa sí lábẹ́ òní bí wọ́n ṣe ń lo àyà Qur'an àtàdé Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí wúwo ọ̀rọ̀ yìí ó wúwo tí ẹ bá gbà wípé lórí ìsìnà láwà tá a bá ti tẹ̀lé ìmọ̀ tàdíyàtì lélẹ̀ yìí o èyí tí ó sì dá òun ni kí ẹ jáde ẹ kúkú sójó ṣe èyí fún wa wípé afáàtọ́lá Yunus ìmáàmù ní ìmáàmù tá a lè gbà ní ìmáàmù alal itlaq barakallahu fikum ní tútú sílẹ̀ laysa muqayyadan kì í sí pé láàdì báyìí ní ìsìn àdé o ní tútú lẹ̀ tẹ́ bá lè fi màsàlàyé fún wa wàláhì àgbà kọ́lá tẹ́ bá lè fi màsàlàyé fún wa wípé ní afáàtọ́lá Yunus tàbá pàdé wọn mọ́sálásí alẹ́ kírun lẹ́yìn wọn a tún gbà yàn náà ẹ gbọ́ yìí àní tí wọ́n bá lè fi màsàlàyé fún wa afáàtọ́lá Yunus tí wọ́n pè ní ìmáàmù iṣẹ́ tá a bá pàdé wọn mọ́sálásí ó yẹ ká lè dúró lẹ́yìn wọn ṣe sọ́lá pẹ̀lú mímá wàláhì àgbà á sì mọ̀ tó lẹ́yìn wọn ṣe sọ́lá àmọ́ táwa mọ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ò sì ní ṣàbòsí torí tí mò ń sọ ẹ̀yin tó yé ni àjọjọ lọ wájú wọn náà ni àìsí sọ̀tá àìsí sọ̀tá so tó bá rí bẹ́ẹ̀
àwọn tàdíyàtì yìí tí mo kàkálẹ̀ yìí tí ẹ bá rí wípé ó tó ẹ̀sìn kájú ẹ̀sọ́ ẹja pàdé kọ́dà kọ́sọ̀jà gbó àwa rẹ́dì at any time tí ẹ bá wò wípé ní kí á wá yọjú láti kọ́dà kọ́sàárọ̀ ọ̀la kọ́sọ̀sán ọ̀la kì bá sì jọ́ mi náà lẹ́sì dá wípé ní ká wá ẹ fẹ́ fi mímọ́ ṣàlàyé fún wa o ọ̀nà tí afátọ́lá Yunus fi jẹ́ ìmáàmù tí ẹgbẹ́ tá a bá ti gbà àrẹ́dì àti kúkú jàhílíyà á tẹ̀lé yín pẹ̀lú mímọ́ ẹ dé o pẹ̀lú mímọ́ àwọn kò yóò dùn ẹ máa dé pẹ̀lú mímọ́ kìí ṣe àìmọ̀kan sẹ́rí eléyìí kò sínú sísí wa ẹ rí i pé bí máa sọ gbogbo gbà yìí pé onílàdàbí làfà wà kọ́dà tó fi dórí àwọn tí wọ́n máa bá wọn fèsì fún ọ̀rọ̀ láti tà fáwọn ọmọ sọ pé ní ìrìn nìkan kan sẹ́ mi ìrìn anybody níṣẹ́ kọ́ bá ń fèsì fún ẹni tí ń bú mi àbí tí ń sọ̀rọ̀ nípa mi kò sì sínú ṣíṣí tí wọ́n fi tréènì wa kàmá for the first time láyé mi tí màá kọ́kọ́ jókòó rú kaba yìí mi àmọ́ n tí ó bì òní bá a ṣe rí àwọn àfáà tí wọ́n wà ní jókòó tí ọ̀rọ̀ yìí sì jáde bẹ́ẹ̀ tí wọn ò sì rí nǹkan kan sọ sí i òun lọ́ fà á táwa gbogbo ẹ jẹ́ àpà àwọn àfáà náà níjà torí nínú tí a máa gbà wọlé nínú ẹ̀sìn lójú ọ̀nà rẹ̀ ni al-iqrar wa ẹ lè má sọ̀rọ̀ àmọ́ ẹ jókòó ẹni tó sọ̀rọ̀ nípa ẹ̀sìn dákẹ́ nípa rẹ̀ ẹ ti gbà wọlé náà nù. al-iqraru sayyidul adilla. barakallahu fikum wọ́n ní al-iqraru sayyidul adilla ọ̀gá ẹ̀rí gan nìyẹn so tó bá rí bẹ́ẹ̀ àwọn tahdiyati yìí àwọn challenges yìí ẹ jẹ́ kí ẹ bá gbé yẹ̀wò kẹ́ ẹ bá mú déètì kí a jọjọ fikùn lukùn lórí rẹ̀ kẹ́ ẹ ṣàlàyé fún wa gba mímọ́ Allah subhanahu wa ta'ala yóò sànù wa àwọn salaf wọ́n ní qaida wọ́n sì ní àwọn ọ̀nà tí wọ́n gbà gbé gbogbo ọ̀rọ̀ ká nínú athar tàrí lọ́dọ̀ àwọn salaf wọ́n ní wípé as-saqitu 'anil haqq shaytanun kharis shaytanun akhras ẹni tó bá ròdòdó tó bá dákẹ́ pé òdodo ni kò wá lè sọ pé lódodo ni ṣètọ́nù ó ti jà á lógun ó ti kó ahọ́n rẹ̀ nù yẹn pé ṣètọ́nù ti sọ di ayaya tí ò lè sọ̀rọ̀ nù. àmọ́ an-natiqu bil batil ṣètọ́nù natiqun ẹni tí wọ́n ń sọ̀bàjẹ́ ló kọ pé mímọ̀ ẹ̀sìn ló ń ṣàlàyé fáwọn èèyàn ṣètọ́nù ní gbàrà rẹ̀ sọ̀rọ̀ ẹni tó wá dòdòdó mọ̀ ní ọ̀wà sọ pé ìní yìí ọ̀lọ́ba báyìí ló ṣe lọ abẹ́ Allah subhanahu wa ta'ala sahatu dawiya l'Ógbómọ̀ṣọ́ aláwọ̀ níjọ́ bàjẹ́ gbogbo àwọn àfáà tán sì wà lórí dáadáa aláwọ̀ ní da alámàrí wọn rú àkí gbogbo àwọn àfáà lápapọ̀ ìgbìyànjú yín aláwọ̀ ní jẹ́ kí ọjà sí asán àwọn rí ẹ̀yìn àfáà gẹ́gẹ́ bí àfáà a sì rí ní àtòjíjẹ rẹ̀ àmọ́ ọmọ èèyàn ò lè gájú àṣìṣe lọ tẹ bá gba láṣìṣe tẹ ṣọgbọ láṣìṣe ni ó ti tán àmọ́ tẹ bá yẹ pé ní ẹ bá wò pé n tí a mọ̀lẹ́fẹ́ ṣàlàyé fún wa eléyìí ni tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ barakallahu fikum. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum Allah azza wa jal yóò jẹ́ kí àárín pẹ́ ní orí dáadáa kó tó di pé a sẹnu kù lórí ẹ̀ inshallah ta'ala mo kàn níbèrè kékeré kan àwọn túmọ̀ amir imam àtàwọn tó jọ ìyẹn mọ̀ wá lẹ́yìn ṣùgbọ́n ẹni àkọ́kọ́ gbà tẹ́ jáde ni tó ń túmọ̀ sí pé bóyá àwọn irú rẹ̀ náà ti ń wáyé tí wọ́n ti ń pa àwọn ọmọ kéńjà tayan láyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí mo bóyá lè rántí ọ̀kankan nínú ẹ̀rí tó ti wáyé ká sẹ́mọ̀ báwọn inshallah ta'ala. ìbéèrè lálẹ́ béèrè àwọn ìṣẹ̀lẹ̀ tó pọ̀ ló ti ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tí àwọn èèyàn afáàtọ́lá Yunus fi ń takò sí òpó Al-Madina lọ́dọ̀ Al-Wali Dr. Sharaf àmọ́ àfi gbígbọ́ sáláì gbọ́ àfi rírí sáláì rí kí Islam lè jọba káwọn tí èsì mùsùlùmí sọ yìí pé ní kí ló dé táwọn mùsùlùmí ń bára wọn já òní
oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ kódà kó tó di pé ní dókítà Muyideen gangan fúnra wọn jáde ta Allahu Akbar. tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe ìsìn ọ̀rọ̀ fún wọn bẹ́ńlẹ̀ fà kì í ṣe pé kò sí o wàláyà máa tá a lè sọ fún wọn akàdákẹ́ máa wò wára náà ni ká má bàa ṣe bẹ̀sìn jẹ́ àbí wọ́n máa sọ pé à ń ṣe difa'an li sheikhina difa'an li sheikhina pa ń dìfẹ́ǹdì àfàwà ẹ yọ à pé nítorí jẹ́ àfààfà wa kì í ṣe nítorí ẹ̀sìn òun ni a fi dákẹ́ gbogbo àwọn òkú ọ̀rọ̀ tí wọ́n sọ gbogbo ẹ̀ nígbà tá a sì pàdé náà mo sọ fún wọn pé kí wọ́n má gbàgbé ọ̀rọ̀ Ibn Taymiyyah nínú Minhajus Sunnah tó sọ pé ní al-fitnatu idha waqa'at ajaza al-uqala an dafa as-sufaha wa sara al-akabir ajizina an itfa'i al-fitna wa kaffi ahliha pé àwọn fìtínà tẹ́ ẹ bá ti mójútó tó bá fi lè bẹ́ẹ̀lẹ̀ àwọn ńlá akáyè ọ̀dọ̀dẹ̀ wọn ò ní lè kọ̀ntró àwọn òpó nínú wọn má Ibn Taymiyyah lọ sọ bẹ́ẹ̀ ṣe rí i pé tí mo sọ lọ́jọ́ sí ní ti ṣẹlẹ̀ báyìí ọláwọn àgbààgbà nínú ẹ̀sìn wọn kagara wọn ò ní lè paná fìtínà mà fìtínà wa di ti ọkàrí ilé kárí odò kọ́mọ̀ bá a sí wá jẹ́ pé fìtínà kárí ilé kárí odò la fẹ́ kásẹ̀ rẹ̀ ńlẹ̀ so wọn ló bí àwọn tàdíyàtì kí Allah subhanahu wa ta'ala kó kàn wá lọ́wọ́. jazakumullahu khairan wa ahsan ilaykum báyìí láàrin ma insha Allah ta'ala a sì máa retí èsì látọ̀dọ̀ wọn àti ìyànnàná ilmin pẹ̀lú mà ní o kìí ṣe ìfẹ́ nù o kìí sì ṣe jà o kìí ṣe àǹbúra wa o kìí sọ̀kò ọ̀rọ̀ o àlàyé nípa ẹ̀sìn pẹ̀lú mà kálá àzọjà kó jẹ́ ká máa bẹ̀ lórí dáadáa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.